Ẹ̀kálẹ́ akíwá káàbọ̀ sí orí ètò wa ẹ̀wà ìṣirò Stroud Engineering Mathematics tí ọ̀gá wa Stroud tí wọ́n kọ tádẹ ti mú ẹ̀kọ́ oríṣiríṣi tàti ti mú wọn níbẹ̀ tá bá gbàgbé nínú fírémù tá dúró sí lọ́sẹ̀ tó kọjá òun náà níbi tí ọ̀jọ̀gbọ́n wa tó ti ń ṣàlàyé àwọn àwọn logarithm àti àwọn òfin eléyìí tó ṣe eléyìí tó dìrọ̀ mọ́ logarithm tá bá gbàgbé ẹ rí pé wọ́n sọ fún wa pé tá bá ní logarithm pé ìdí tán tún fi mú logarithm wá níbi algebra òun náà ní pé ẹ rí pé gbogbo àwọn tá a máa lò àwọn alifábẹ́ẹ̀tì á dẹ̀ sì máa lo àwọn nọ́mbà wọ́n dẹ̀ tún ṣàlàyé fún wa pé tá a bá ní nǹkan pé logarithm ni àjọṣe tó yanrantí ó wà láàrin logarithm àti indices gẹ́gẹ́ bí àpẹẹrẹ kápẹ́ bá ní ẹni mi ó jẹ́ a raised power b tí yóò báyìí a pé eléyìí wọn á máa pè ní indicial equation. Ẹ wá rí logarithm tá a bá ní logarithm ní pé power kan tí yé báwọn logarithm nọ́mbà kan ká pé nọ́mbà yẹn ẹni ni òun náà ni power tó jẹ́ pé bẹ́ẹ̀sì logarithm bẹ́ẹ̀sì yóò máa wà lókè bẹ́ẹ̀sì tí ó fi mọ́ fún wa ní ẹni ẹ̀ padà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí mo ṣàlàyé nílé tá bá ní 10 gbogbo àti mọ̀ pé 10 square òun ló fún wa ní 100 ajá sí pé logarithm of 100 sí base 10 òun ní 2 ìyẹn ni pé power wo ni 2 gbé lókè téńté power wo ni 10 gbé sókè téńté tó wá fi fún wa ní 100 eléyìí tí ń ṣe 2 òun ni logarithm a sọ fún wa pé lè ní òun ni logarithmic equation òun ni logarithmic equation eléyìí tó dẹ̀ sì jẹ́ pa ṣe àmọ́ àwọn àjọṣe tó yanrantí wá nínú àwọn àjọṣe tó yanrantí òun náà la fi ṣe ní ọ̀jọ̀gbọ́n tó fi mú àwọn òfin eléyìí tó rọ̀ mọ́ logarithm fún wa a rọ̀ wá láti jẹ́ pa ṣe láti jẹ́ sí pé àgbàgbé àwọn òfin yẹn lọ́lọ́kan ọjọ́kan jẹ́ tí eléyìí bá yé wa nínú àwọn tá a tún kọ́ òun náà ni pé bó la ṣe lè mọ ṣe àwọn logarithmic equation à ń pè ní logarithmic equation òun náà ni àwọn àwọn equation tó wá nípò log gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tá wá ní indicial equation àwọn equation tó jẹ́ pé wọ́n wá ní power tí wá báyìí tá bá fẹ́ ṣe tá bá fẹ́ wá wọn a mọ̀ lo àwọn òfin eléyìí tá a ti ṣe láti tó yẹn a máa lò wọn láti fi mọ̀ ṣe wọn ṣùgbọ́n ní òní gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé nínú ẹ̀kọ́ tó kàn òun náà ní òun náà ní 39 nínú owó yẹn ọ̀jọ̀gbọ́n wọ́n á fẹ́ tẹ̀síwájú pẹ̀lú tí a ń pè ní algebraic multiplication and division algebraic multiplication and division ó ní pé bó la ṣe lè ṣe bó la ṣe lè multiply bó la ṣe lè divide àwọn algebraic expression àbí òun náà ní pé ẹ má gbàgbé pé multiplication náà ní pé ká máa wá nǹkan kan nílọ́po bí a ti bá ní 3 times 2 gẹ́gẹ́ bí àpẹẹrẹ yẹn náà ní pé kí n wá 3 nílọ́po méjì kò túmọ̀ sí pé lọ́po yẹn pé nọ́mbà nìkan ló lè ṣiṣẹ́ fún ìtọ́jú ọ̀gbọ́n mú wá fún àmìpáyé náà ní pé ó tún lè ṣiṣẹ́ fún àwọn tí a mọ̀ pé tí a mọ̀ sí àwọn táàmù náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ kápẹ́ bá ní 2ab báyìí ti yẹn rí pé táàmù kan lélẹ́yìí táàmù yóò sì wà ní ab tí n bá dẹ̀ sì tún ní another táàmù mìíràn bá gbé 3s squared mo lè ṣe mo lè multiply àwọn náà papọ̀ ṣùgbọ́n ká tó wá tẹ̀síwájú kí n tó fún wa ní àpẹẹrẹ àkọ́kọ́ tí ọ̀jọ̀gbọ́n fún wa ẹ má gbàgbé nípa ti ṣàlàyé term a ní a lè pín àwọn expression wa a lè ṣàpèjúwe wọn bóyá ní ní ipò term ni tàbí nípò nípò power tí wọ́n ní eléyìí pé tá bá ní term wise pé ní term tí wọ́n ní mo sọ fún wa pé tá bá ní term kan òun la máa pè ní polynomial expression gẹ́gẹ́ bí àpẹẹrẹ 2ab term kan ní kódà term yìí ab ló wà tí coefficient ẹ̀ dẹ̀ sì jẹ́ tó jẹ́ 2 irú term báyìí òun la máa pè ní polynomial expression irú expression báyìí a máa pè ní polynomial expression kan tó jẹ́ pé term kan ló ní ẹ̀rí eléyìí bákan náà wẹ̀ ẹ̀rí pé táàmù yóò ti pé mélòó ó ti pé méjì báyìí
so ti wá báwọn ẹ rí i pé lẹ́yìn tí mo ti kọ 2a mo sọ fún wa pé tá a bá ti kọ bá plus tàbí minus ajá sí pé sáà táàmù kan ti pinnu so ó ní pé táàmù kejì ti bẹ̀rẹ̀ lẹ́yìn kíni lẹ́yìn plus ń bí báyìí òròbó ti wá báwọn so ajá sí pé lẹ́yìn ó ti jẹ́ kíni ó ti jẹ́ táàmù méjì nù kí ni mo lá máa pè ta oní táàmù méjì ó lá máa pè ní binomial expression so ti wá báwọn so tó bá yẹ pé táàmù yẹn bá pé mẹ́ta ńkọ́ so ká gbé mo ní 2a plus 3s square mo tún wá fi táàmù mìíràn sí ẹgbẹ́ àti ní mẹ́ta èèyàn máa jẹ́ kíni o yóò máa jẹ́ trinomial expression ṣùgbọ́n tẹ́ bá ti ní kíni ó bá mẹ́rin tàbí tó jù bẹ́ẹ̀ lọ àmọ́ ní mo polynomial ẹ̀dàkọ̀ ẹ jẹ́ ká di wọn tó rámọ̀ lò wọ́n nínú àwọn multiplication àti division wa ní báyìí. so ẹ wá rí àpèjúwe tá a ṣe yìí ẹ rí i pé kí la fi ń ṣàpèjúwe wọn à fi ń ṣàpèjúwe rẹ̀ lágbọ́nrin term ẹ pé term wise ok tó bá jẹ́ term kan tó bá jẹ́ term méjì tó bá jẹ́ term mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tá a bá fẹ́ ṣàpèjúwe rẹ̀ nípa tí wọ́n rú nǹkan tí a mọ̀ sí power ẹ má gbàgbé pé nínú tí wọ́n ṣàlàyé fún wa náà algebra tí ọ̀jọ̀gbọ́n tún mú àwọn náà ní pé kí ni power tí a mọ̀ sí index so lórí power tí àwọn expression kọ̀ọ̀kan náà wà a tún lè ṣe kí ni a tún lè ṣàpèjúwe wọn lágbọ́nrin power hàn gbogbo tí wàá bá hàn ẹ rí pé tẹ́ bá gbàgbé mo sọ fún wa pé tá a pé bá ń kọ expression yìí o ẹ má gbàgbé binomial expression ni o ṣùgbọ́n tẹ́ bá fẹ́ máa ṣàpèjúwe rẹ̀ lágbọ́nrin power ẹ wá máa wo power tó jẹ́ kó ṣe kí ni tó pọ̀ jù so ti wàá bá hàn ẹ gbé tá a bá wọ ẹ̀sìn sìn power wo ló wà ń bẹ̀ lẹ́yìn pé kò sí nǹkan kan lókè rẹ̀ ajá sí pé wọ́n à ló wà ń bẹ̀ irú eléyìí báyìí a máa pè ní kí ni linear expression kódà wọ́n lè sọ ẹ lè pè ní kí ni binomial linear expression so ti èyí túmọ̀ yìí pé nǹkan méjì ló pèsè ẹ ṣàpèjúwe rẹ̀ ní kí ni o lágbọ́nrin term ẹ̀dẹ̀ tó ṣàpèjúwe lágbọ́nrin kí ni lágbọ́nrin index tó ní. so ní tẹ́ bá ní tọ́ ẹ pé index tó pọ̀ jù ń bẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wọlé ẹ rí i pé trinomial expression lélẹ́yìí àbí tẹ́ bá dẹ̀ ṣì wo ẹni tó ní lórí tí a mọ̀ sí kí ni o tí a mọ̀ sí power rẹ̀ ẹ rí i pé power tó wà lókè eléyìí 2 ni power tó wà lókè eléyìí ọyọ kan ni o èyí tó wà lókè eléyìí ẹ rí i pé ó dàbí pé kò ní power ṣùgbọ́n a lè kọ́ pé s multiply by 0 ajá sí pé power 0 ló ní ẹ rí i pé power tó pọ̀ jù ń bẹ̀ 2 ni so èyí tó bá jẹ́ pé power tó pọ̀ jù tó jẹ́ 2 yẹn á máa pè ní kí ni o quadratic expression so tó bá pé mẹ́ta á máa pè ní cubic expression àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ọ̀yà ìgbà tí eléyìí ti yé wa ọ̀jọ̀gbọ́n á mú àpẹẹrẹ aláwọ̀kọ́ wa pé bó la ṣe lè ṣe kí ni bó la ṣe lè multiply tó láti mọ̀ nísìnyí pé kí ẹ ṣe pé nọ́mbà nìkan la lè multiply a lè multiply àwọn tó jẹ́ kí ni àwọn tó jẹ́ algebraic term náà a lè multiply àwọn náà mo rò bí agbọ́yé mo bí ó ti yé wa example bí mi ń ṣàṣìṣe. No. Example, x plus 2 multiplied by x plus 3. Ẹgbẹ́ tá a bá gbàgbé nínú àwọn òfin eléyìí tá a ti kọ́ síwájú náà ni distributive function. And tẹ́ bá fẹ́ ṣe irú nǹkan báyìí, tẹ́ bá fẹ́ open bracket, tẹ́ bá ti ní bracket báyìí wọ́n ní kẹ́ multiply táàmù kan pẹ̀lú táàmù mìíràn, táàmù méjèèjì wá wà ní bracket. Tẹ́ bá fẹ́ ṣí bracket yẹn lẹ́ alẹ́ lè mọ̀ ṣe kí ni o, ẹ lè mọ̀ lo distributive law wa tí a ń pè ní kíni kẹ́ multiply out ó náà ní pé kíni àwọn méjèèjì ó dàbí kẹ́ lọ síbi ìnáwó wọ́n á fún àwọn méjèèjì inú wọn lọ síbi ìnáwó tó ti yọ bá wọn á fún wọn ní àmàlà gbogbo ti yọ bá àmàlà àti ọbẹ̀ ajá sí pé wọ́n ṣe kíni wọ́n jọ pín àmàlà àti ọbẹ̀ wọn láàrin ara wọn ni so wọ́n á ṣe kíni àmìlẹ̀ half multiply mọ́ gbàgbé bracket pé multiplication ọyọ kan ilé half multiply àwọn méjèèjì then plus ọyọ kejì náà half multiply àwọn lékè ọyà ẹja fún wọn lámàlà yóò jẹ x times s plus 3 ọyà búbẹ fún ọ plus 2 ọyà s plus 3 pa ti ṣe ó ti rọrùn púpọ̀ báyà bí ọyà a wá ṣe kíni a lo distributive law wa ẹ má gbàgbé pé a sọ pé multiplication wà distributive over addition ó wà distributive lórí addition àjásí pé ọmọ jẹ s times x squared plus 3x
ọ̀yà eléyìí náà ńkọ́ 2 times x 2x plus 6 so tí a bá yẹn tí mo ṣe ni pé 2 times f mọ́ multiply àwọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan lẹ́yìn rẹ̀ gbogbo tá a bá ṣe síwájú ṣe léwu fún wa ní x square 3s plus 2s ẹ má jẹ́ ó dàrú ẹ̀ pé mo ṣàlàyé fún wa ẹ máa ronú eléyìí tí tó bá fẹ́ dàrú ẹ ronú ẹ̀ ní pé kí ni o ní ronú àmàlà pé x bọ́yọ́ jẹ́ àmàlà pé àmàlà 3 plus àmàlà 2 ẹ pé yóò jẹ́ àmàlà mélòó àmàlà 5 òkú tí a bá hàn so x yìí ń gbọ́ yẹ pé variable ni so ẹ ronú ẹ pé ká pé nọ́mbà kan ni tàbí nǹkan kan ok báírò 3 pẹ̀lú báírò 2 yóò mọ̀ fún mi ní kíni báírò máa ajá sí pé yóò jẹ́ 5x plus 6 so ilé yóò fún wa ní kíni o 5s plus 6 ẹ rí i pé ó ṣe kíni ọ̀rọ̀ ẹ lómi ọmọ ayá ni pé n tí ọ̀jọ̀gbọ́n ṣe nù ìwé kọ́ wọn nínú ọ̀nà mìíràn tẹ́ lè gbà ṣe tẹ́ bá fẹ́ lo eléyìí tí ọ̀jọ̀gbọ́n lò nínú ìwé wọn náà ni pé tá a bá ní kíni s plus tí ọ̀jọ̀gbọ́n bá tún kọ́ pé s plus 3 ẹ wá multiply rẹ̀ ẹ mọ́ gbàgbé pé ká pé n bá fẹ́ multiply nọ́mbà méjì papọ̀ bẹ́ẹ̀ 12 times 7 sẹ́yìn pé bí n ṣe tẹ́lẹ̀ náà lélẹ̀ wá ní 7 times 2 eléyìí jẹ́ 14 àpapọ̀ àbí 7 times 1 7 plus 1 àpapọ̀ yóò jẹ́ 8 ajá sí pé mo lè ṣe kí ni mo lè kọ́ báyìí náà so ti yé wa báwọn ọ̀yà á tún wá gbé láti ìsàlẹ̀ yóò jẹ́ 3 times 2 6 so ti yé wa báyìí 3 times x yóò wọ́n jẹ́ kí ni o 3x má gbàgbé eléyìí ó jẹ́ plus nígbà pé 6 plus 6 yóò jẹ́ ọ̀yà eléyìí náà jẹ́ kí ni x times 2x wọ́n bá ṣe máa ń ṣe gbogbo ẹ̀ náà ni then x times x yóò fún wa ní kí ni x square ajá sí pé mo ṣe lè ṣe kí ni lẹ́yìn rẹ̀ àwọn àrò wọn papọ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe sẹ́yìn ilé wọn jẹ́ 6 5x plus x square so ètò bá rọ̀ yín lọ́rùn nínú àwọn ọ̀nà eléyìí tá a gbà ṣe ọ̀nà méjèèjì òun náà lè ṣe kí ni o òun náà ni ẹ lè lò nínú àìparẹ́ kejì ẹ pé tẹ́ bá wo frame 40 tí ọ̀jọ̀gbọ́n tó ṣe kí ni tí ọ̀jọ̀gbọ́n fẹ́ mú wá fún wa so òun náà ni pé kí ni wọ́n ní tá a bá ní 2x plus 5 x square plus 3x plus 4 ẹ má gbàgbé pé mo lè ṣe kí ni o ẹ lè lo èyí tó bá wù yín nínú òfin méjèèjì tó ti yára ẹ lè lo èyí tó bá wù yín nínú òfin méjèèjì yẹn àbí nínú kíni nínú ọ̀nà méjèèjì bóyá ọ̀nà tí ọ̀jọ̀gbọ́n kọ tàbí lè tí mo kọ síwájú kápẹ́ bá fẹ́ lo ọ̀nà tí ọ̀jọ̀gbọ́n kọ a gbọ́dọ̀ wà careful sẹ́wọ̀n pé lẹ́yìn nísìn binomial expression lòun jẹ́ eléyìí jẹ́ trinomial expression ṣùgbọ́n power tó pọ̀ jù ní eléyìí wọ́n à ní eléyìí ṣe linear expression eléyìí rẹ̀ sì ń jẹ́ kíni quadratic expression ajá sí pé gbogbo tó ń sọnù táàmù tó sọnù nínú eléyìí that is táàmù tó wà nínú eléyìí tí ò sínú eléyìí a gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ kọ́ so tí ó bá ti wá wọn ẹ wá fi ṣe 0 ajá sí pé mo lè tún eléyìí kan tí ó mọ̀ jẹ́ kíni 0x squared òkú tí a bá gbọ́ ẹ pé 0 times any number kan òfurufágbá ẹ bá fi ṣe ní ìlọ́po irú ìlọ́po tẹ̀ bá rí kó jẹ́ òfurufá nínú ọmọ fún aṣọ eléyìí wọ́n jẹ́ plus 5 kódà ká tó kọ́ plus 5 ṣe àgbó ní kíni ó ní 2x plus 5 s square plus 3s plus 4 ìyẹn tó bá jẹ́ pé nínú àwọn kíni àwọn tí ọ̀jọ̀gbọ́n wa lò wọn náà lè fẹ́ fi ṣe nínú tí àwọn tọ́jọ̀gbọ́n wa lò lè fẹ́ fi ṣe ọ̀yà tẹ́lẹ̀ bá ti wáyé wa awakọ̀ ajá sí pé ọmọ fún mi ní kíni 0x square plus 2x plus 5 wọ́n gbàgbé bẹ́ẹ̀ sí wọ́n multiply s square plus 3x plus 4 ọ̀yà so ajá sí pé ọmọ jẹ́ kíni 4 times 5 20 tàbí káwọn pé plus 20 ẹ̀rọ gbàgbé tá a bá ní pé positive number a lè kọ́ láì jẹ́ pa ṣe kíni láì jẹ́ pa fi àmì eléyìí tí ń sọ pé positive ní sí so 4 times 2x eléyìí ó jẹ́ 8x 8x yẹn náà mo ṣe déédéé kíni plus 8x àbí 4 times 0 so yóò mọ̀ fún wa ní 0x squared ọ̀yà tàbá tẹ̀síwájú pẹ̀lú eléyìí náà jẹ́ kíni o 15x plus 6x squared sẹ́yìnpẹ́lẹ̀ times eléyìí ọ̀yà kí ló tún kúnlẹ̀ eléyìí times eléyìí yóò mọ̀ fún mi kíni o plus 0x cube ẹ mọ ní tó wà ní ìdí tó yẹ pa ṣe kíni a fi 0 hàn sí òun pé kọ́ mọ́ bá dàrú ọ̀yà tàbá tún fẹ́ mẹ́lẹ̀ kẹta ń kọ́ eléyìí tí ń ṣe eléyìí tàbá fi multiply gbogbo wọn ajá sí pé ẹgbẹ́ bó máa ti bẹ̀rẹ̀ máa fi bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ eléyìí
yóò máa jẹ́ x squared times 5 yóò máa jẹ́ plus 5x squared times 2x plus 2x squared ẹmọ́dà ẹ bá fẹ́ multiply ẹni tá à ń ṣe lélẹ̀ pé 2s times x òun náà ni pé ẹ mọ̀ multiply àwọn coefficient pẹ̀lú coefficient táàmù tó wà pẹ̀lú táàmù tó wà ṣe pé tá a bá ní 2x times x báyìí tẹ́lẹ̀ in tá à ń kọ́ ni pé 2s times 1x ọ̀yà yóò máa jẹ́ 2 times 1 2s times x squared so torí ẹ̀ la fi ní ọ̀yà ẹlẹ́ẹ̀kẹta s squared times x squared so tí wàá bá wọn lẹ́yìn rẹ̀ a lè ṣe lọ síwájú ajásígbélé fún mi ní 20 plus 23x ẹni pọ́rọ̀ bí ẹ̀kọ́ kódà ó rọ̀jọ ẹ̀kọ́ lọ plus 11x squared plus 2 àti ṣe àṣìṣe o 3 lọ yẹ kí ẹja tún eléyìí ṣe ọ̀yà 5x squared àbí plus 2s squared no plus 2s raised by 3 lélẹ́yìí ó jẹ́ eléyìí times eléyìí 0 lòun ó jẹ́ ẹ má bínú èmi ni mo ṣàṣìṣe so 2sk plus 11s squared plus 23x ẹ má gbàgbé plus 20 n kò yẹ pé positive ló wà ajá sí pa lè kọ́ láì jẹ́ pa ṣe kí ni láì jẹ́ pa fi àmì sí láì jẹ́ pé a fi àmì sí. Ìjẹ́ tí eléyìí bá yé wa gbó ni sálẹ̀ súré sí eléyìí tí ń ṣe àpẹẹrẹ kẹta tí ọ̀jọ̀gbọ́n tún mú wá so I need 2x plus 6 4x cube minus 5x minus 7 kí ni mo lẹ́yìn ọkọ̀ ọmọ ṣe ẹ kọ́kọ́ wo méjèèjì ike kí ni tó pọ̀ jù nínú power eléyìí ẹ rí i pé linear leléyìí wà tí eléyìí dẹ̀ ṣì wà ní kí ni o cubic ajásígbé ti bá ní linear power 1 nìkan náà ni ó jẹ́ ẹ̀ cubic mo lè ní ẹlẹ́mẹ́ta mo lè ní méjì mo lè lọ́yọ̀ kan so ẹ wá wò pé eléyìí tó ti jẹ́ mẹ́ta yìí náà ajásígbé máa ma sọ òun náà di mẹ́ta tí ò bá pé mẹ́ta àwọn tó kù tí ó fi pé òun máa ma ṣe kí ni o máa fi wọ́n síbẹ̀ ajásígbé eléyìí lè jẹ́ kí ni mo lè kọ́ as 0s cube plus 0s squared plus 2s plus 6. Ọ̀yà, eléyìí náà jẹ́ kí ni o 4s cube ẹ rí pé kò ní square kí ni ọmọ jẹ́ o plus 0s squared gbogbo tí wàá báyìí. Ọ̀yà, then minus 5s minus 7. So lẹ́yìn rẹ̀ àwa lè multiply wọn. Ẹ má gbàgbé bákan náà ni ilé ọmọ jẹ́ minus 42 plus 14x minus 0. Gbàgbé 0 eléyìí náà jẹ́ kí ni 0. Ọ̀yà, ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ rí pé tẹ́ bá gbé báwọn yóò máa jẹ́ minus 5s times 6 yóò máa jẹ́ kí ni minus 30x eléyìí times eléyìí nǹkan yóò fún wa ní kí ni ẹ mọ́ gbàgbé mo lẹ́mọ̀ mú coefficient f mo multiply coefficient times m of multiply term minus 5 times 2 eléyìí kọ́kọ́ fún mi ní minus 10 na s squared ọ̀yà eléyìí jẹ́ kí ni 0 àbí plus 0. Gbogbo tí yóò báyìí ẹ̀rí gba tí mo ẹja tún mọ ẹlẹ́ẹ̀kẹta náà eléyìí jẹ́ 0 times this ẹgbẹ́ níbẹ̀rẹ̀ ń báyìí mọ́ ẹbẹ̀rẹ̀ ń bí báyìí ń gbọ́ ẹ pé àárín yìí ló ń wà so 0 times eléyìí náà 0 times eléyìí náà 0 so eléyìí tó sì kẹrin ọ̀yà 4 times 6 ẹ̀rí pé yóò mọ̀ fún wa ní kíni apá bíbá yìí láti bẹ̀rẹ̀ wọn yóò jẹ́ 24s cube plus ọ̀yà 4 times 2 eléyìí ó jẹ́ kíni 8s raised by 4 plus 0 plus 0 ẹgbẹ́ tẹ́ bá ṣe síwájú sí ajásípélé ọmọ fún mi ní kíni minus 42 plus 14 minus 30 yẹn ni pé mo jẹ́ gbèsè 30 mo á ní 14 lọ́wọ́ ẹ rí pé gbèsè díẹ̀ ní ìsàn gbèsè ó dẹ̀ sì kún tún kíni ó kún minus 16x orúkọ tí yóò báyìí so eléyìí ó jẹ́ kíni minus 10x squared plus 24s cube plus 8s raised by 4 plus 0. Ọ̀jọ̀gbọ́n gẹ̀ẹ́sì ẹ̀rí pé nǹkan kan náà la gẹ̀ẹ́sì ẹ̀rí pé kò le rárá so ẹ̀rí pé kò le rárá kódà tẹ́ ẹ bá fẹ́ ṣe kí ni tẹ́ ẹ bá fẹ́ dára yín láàmú láti jẹ́ pé ṣe kí ni o láti jẹ́ pé mọ̀ ṣe báyẹn ajá sí pé ẹ lè ṣe kí ni ẹ lè lo àwọn tí ọ̀jọ̀gbọ́n mú wá fún wa. Jẹ́ tí eléyìí bá yọ abọ́ wa ní division ẹ já lọ sí division. Ẹ má gbàgbé
division bẹ́ẹ̀ tẹ́ ṣe máa ń ṣe bóyá tá a bá ní nọ́mbà méjì tí wọ́n á ṣe kíni tí bá fẹ́ wá division wọn kò yàtọ̀ sí tẹ́ bá fẹ́ ṣe kíni o tẹ́ bá fẹ́ divide nọ́mbà méjì tó jẹ́ kíni tó jẹ́ alphabet náà àròbó tí yóò bá wọn so tó jẹ́ alphabet bákan náà ẹ̀wẹ̀ so bó la ṣe máa ṣe wọn náà la fẹ́ mọ̀ ṣe kíni la fẹ́ mọ̀ ṣàlàyé ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ n tún ṣàlàyé nǹkan kan fún wa níbí báyìí mo fẹ́ ká gbọ́yé yóò wá yékéyéké aláwọ̀kọ́ ń bẹ̀ òun náà ni pé kíni o tí n bá ní 9 divided by 3 tó ti yá bá wọn ṣe àgbẹ̀ túmọ̀ rẹ̀ ní pé kíni o kí n fi 3 gé 9 àjásí pé tí n bá fi 3 gé 9 mélòó ni màá ní ẹ rí i pé màá ní lọ́pọ mẹ́ta kí ni ó ṣẹ́kùn lẹ̀ kò ní ṣẹ́kùn kankan lẹ̀ mo bó ti yá bá wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tí n bá ní ká fi 3 ká fi gé 8 so ti yá bá wọn ká fi 3 ká fi gé 8 ó wà pé 3 mélòó lọ́mọ nínú 8 3 mélòó lọ́mọ yọ nínú 8 ó di pé ká pọ̀ ọjọ́ ọmọdún mẹ́jọ tábúrò rẹ̀ jọ ọmọdún mẹ́ta sọ pé ó lè yọ ọmọ iye ọjọ́ orí rẹ̀ ó lè yọ méjì lórí ìtọ́dọ̀ tiẹ̀ ajásí pé ọmọ jẹ́ 2 ó sì tún ṣẹ́kù kí nílẹ̀ ó tún gbà sí ìdílé. ó wá rí àwọn nọ́mbà tó wà lókè yìí eléyìí tó wà numerator yóò tẹ ìwà gbàgbé ẹ̀rí pa ti ṣàlàyé nínú bàtà ìṣàmù à ó láàmọ̀ pè ní kíni a máa pè ní dividend a máa pè ní dividend. ẹ̀rí eléyìí tá a fi ń gé nọ́mbà kan ó là ń pè ní kíni o ó là ń pè ní divisor mo bó ti wá bá wọn. ìtẹ̀wá èsì tó mú wá fún yín nígbà tẹ́ ṣe kíni tẹ́ divide yẹn ó là ń pè ní kíni quotient tó ti wá so tó bá yẹ pé gba change ilẹ̀ òun ní ọmọ jẹ́ kíni ní ọmọ jẹ́ remainder mo bó ti wá bá wọn. ajá sí pé nínú nọ́mbà eléyìí kíni dividends yóò mọ̀ jẹ́ nọ́mbà tá a fẹ́ divide by kí ló wọ́n mọ̀ jẹ́ òun ni 8. ọ̀yà divisor ńkọ́ kí ni mo fẹ́ fi divide ẹ̀ òun mọ̀ jẹ́ kíni o òun mọ̀ jẹ́ 3. ó ní quotient mi ńkọ́ tí mo mú lé sí nígbà tí mo fi ọmọ jẹ́ 2 so ní change ìwọ ọdẹ sì mọ jẹ́ kíni o tí change ìwọ ọmọ ọkùn kíni o ọkùn rẹ yí wa bá wọn. ìgbà tá a ti gbọ́ kíni tá a ti gbọ́ divisor yìí tá a dẹ̀ ti reminder òfin kan tún wá wà níbí báyìí kí ló fi ń sọ òfin yẹn ọ̀yà ẹ̀ẹ́dì pé bó ni tí bá fẹ́ máa kó gbogbo àwọn nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta yìí papọ̀ ṣe é pé mo ní 8 divided by 3 òun ló fún wa ní kíni 2 àtúngba change méjì lẹ̀ bó ni tí bá fẹ́ kó gbogbo àwọn nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta yìí papọ̀ bó mo ṣe lè ṣe tí ó fi fún mi padà olóyè Ayọ̀mí ṣe sọ fún wa àbí ìkan náà àtàbá wà ní orí ìkànnì Facebook sọ fún wa. ọ̀yà ṣé wàá pẹ̀lú wa. ìrìn òkú lóye wa pẹ̀lú wa o kódà so lọ́nà tá a lè gbà mú òun náà ni pé kí ni ẹ rí pé mo ní 8 so tí wàá báyẹn ẹ rí pé mo ní 8 ọ̀yà ṣe sọ fún wa wọ́n fẹ́ ká mú òfin kan wá ń bẹ̀ wọn ni mi gbọ́n tẹ́ sọ wáyà kẹ́ yọ kí ni ẹ̀rọ microphone yín ká fi lè gbọ́ yín yé. àbí ó wù yín kẹ́ sọ̀rọ̀ ọ̀dà kò sí sọ̀rọ̀ ọ̀dà ta ni ó sọ fún wa lórí ìkànnì Facebook tẹ́ bá ń gbọ́ mi ó ti jẹ́ pé a lè gbọ́ yín bẹ̀tẹ̀ lè ṣe kí ni ẹ lè kọ́ tí ó jẹ́ ẹ kọ sílẹ̀ ìtẹ̀wá lérò pé ó jẹ́ ẹ̀kan kọ sílẹ̀ fún wa sáré nìkan tó fẹ́ ṣe ọ̀dà tí mo ń gbìyànjú láti sọ ohun lélẹ́yìí àti ní dividends àti ní divisor a ní tá a bá fi 3 tá a bá fi gé 8 alẹ́ àmọ́ ní mélòó ni yóò mọ̀ ní méjì pé àbúrò rẹ̀ ọmọ ọdún 3 ìwọ ọdún 9 ó rí pé iye ọdún rẹ̀ táàmọ̀ yọ lórí ọjọ́ orí ìtọ́dọ̀ tiẹ̀ méjì ni o á tún gba change méjì sílẹ̀ wọ́n á ní a fẹ́ mú òfin kan wá ń bí báyìí láti mú òfin yẹn wá òun náà ni pé tí n bá ní 8 yìí tí n bá fẹ́ pa nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta yìí papọ̀ eléyìí tí mo pè ní divisor yìí o reminder ni o àti quotient tí bá fẹ́ pa wọn papọ̀ ajá sí pé mo lè sọ pé kí ni 2 times 3 plus 2
ẹgbẹ́ tí bá ní 2 times 3 mi báyìí yóò máa fún mi ní 6 6 plus 2 yóò máa fún mi ní 8 ẹ̀dẹ̀ sì máa gbàgbé pé kí ni 8 wa yìí òun là ń pè ní kí ni dividends tí 2 mi ṣe kí ni o tí ń ṣe déédéé quotient 3 mi ń kọ́ ẹgbẹ́ divisor ni o àbí then plus remainder wa eléyìí tí ń ṣe kí ni 2 wa tí ń ṣe remainder ajásí pé ní òfin tẹ́ gbọ́dọ̀ dì mú òun náà ni pé ká pé p mi dividends mi tó bá jẹ́ p tí divisor wa jẹ́ q tí quotient jẹ́ r tí remainder dẹ̀ sì jẹ́ x ajásí pé ní òfin tó gbọ́dọ̀ dì mú tá dẹ̀ sì mọ́ lò òun náà ni pé kí ni p mi ó mọ̀ jẹ́ kí ni o qr plus x gbogbo tí a bá hàn so qr plus x so ajásí pé tá bá tẹ̀síwájú lórí àwọn ẹ̀kọ́ ọ̀hún so tọ́jọ́ gbọ́n wá sọ fún àwọn kékeré náà dividends a lè kọ́ báyìí kò ní bùkátà láti mọ̀ bèrè pé bó ló ṣe kí ni o bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ mọ̀ àti bùkátà pé bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ mọ̀ bóyá bó láṣẹ máa ṣe di kí ni bó láṣẹ máa define bó láṣẹ máa divide àwọn nọ́mbà òun la fẹ́ ṣe báyìí bóyá àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ eléyìí tí ọ̀jọ̀gbọ́n náà mú wá fún wa ó ní ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká gbé iṣẹ́ eléyìí wò tí ń ṣe 12s cube minus 2s square minus 3s plus 28 divided by 3x plus 4. So tí ẹ bá wọn. Ó ní ká bí mo ṣe ṣàlàyé ìta máa ní tá a bá divide àwọn nọ́mbà yìí papọ̀ pẹ̀lú àlàyé tí mo ṣe òun náà ní kíni òun là ń pè ní quotient. A sì mọ ọmọ quotient wọn that is ìta máa ní tá a bá fi ìkan gé kejì pẹ̀lú ká máa ṣe kí ni o ká máa lo long division method wa bó ní long division method ẹ mọ́ gbàgbé ẹ rí pé ká pé n bá fẹ́ ṣe kí ni tí n bá fẹ́ fi bá ní 21 divided by 5 ṣe é pé tí n bá fẹ́ lo long division method fún 21 divided by 5 yìí kí ni ṣe tẹ̀bá àgbà ẹ rí pé tá a ṣe ni pé a gbé dividends wa bí báyìí ti ṣe 21 a wá gbé 5 and 5 mil láàrin nínú 21 so 5 mil láàrin nínú 21 ẹ rí pé 4 ni o. Tẹ́bá tí wàá mọ nítorí ẹ wá sọ pé 4 times 5 yóò fún wa ní 21 àbí ẹ wá yọ méjèèjì kúrò náà 21 minus 21 yóò fún mi sí mọ́ bínú 4 times 5 20 ni 21 minus 20 yóò fún mi ní 1 ẹ wá ní 5 mil ló kù tá a rí inú 1 ẹ di pé kọjọ́ ẹbí kò ní ọyọ ọdún 5 wo láàrin inú ọmọ ọdún kan sọ pé irọ́ lásán ni 0 lélẹ́yìí ó jẹ so tí ẹ wá ẹ wàá máa ní kíni 0 times 5 yóò mọ jẹ́ 0 so 1 minus 0 yóò mọ jẹ́ 1 I just go reminder wa 1 jẹ́ so bá a ṣe ṣe kí ni bá a ṣe ṣe ní bíbáyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láì ṣe kí ni o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láì ṣe fún àwọn ìtókù náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láì ṣe fún àwọn ìtókù náà ọ̀yà a pè mo ní 12s cube minus 2s squared minus 3x plus 28, then 3x plus 4, 3x plus 4. Oh yeah, ẹja tún gbé. Ẹ tún ní kí ni o? 3x bí o lẹ́mọ̀ rí yọ nínú kí ni 12s raised to power 3. Ìtumọ̀ náà ni pé ká gbé 12s raised to power 3 divided by 3x. Ẹ pé s ó gé s, àbí? 3 náà ó gé, ní tí ó kù ní 4s square. Tàbí tẹ́ bá fẹ́ dára ńlá mú ẹ tún lè rò pé kí ni máa multiply pẹ̀lú 3s tí ó mọ̀ fún mi ní 12s cube ẹ pé 4s square ni so tí tó bá yẹ pé ẹ bá mọ̀ ẹ ṣe ṣe tẹ̀lé ṣe fẹ́ kó dàrú nìyẹn ọ̀yà ìtẹ̀wá gẹ́ẹ̀tì lókè ẹ wá fi multiply gbogbo àwọn nọ́mbà wọn lọ so tí èmi bá wọn yóò máa jẹ 4s square times 3s square ẹ rí pé yóò fún wa ní 12s cube 4s square times 4 ṣé mo jẹ́ kí ni plus 16s squared kò tí yé wa báwọn lẹ́yìn tí a bá ti bẹ́ẹ̀ tán wàá yọ wọn kó nu ara wọn ọ̀yà eléyìí ẹ̀yọ eléyìí kó nu eléyìí kí ni yóò fún wa ní 0 minus 2s squared minus 16s squared ẹ má gbàgbé ẹ pé minus ẹ má sọ pé minus 2s squared plus 16s squared irọ́ lásán nìyẹn so yóò jẹ́ minus 2s squared minus times plus ẹ gbé ẹ má gbàgbé pé àtàwọn fẹ́ open bracket tó bá jẹ́ pé negative ló wà ń ta àyà sí pé yóò mọ change àwọn kí ni yóò mọ pàwọ́ àwọn aṣọ eléyìí tó wà nílé yóò mọ pa àwọn ọ̀dà àyà sí pé eléyìí ó jẹ́ minus tó máa jẹ́ minus times plus minus
minus 2 minus 16 yóò jẹ́ kí ni minus 18 squared 18s squared ọ̀yà ẹ wá kan yòókù ó dàbí ká lọ gbé minus 3s squared minus òfurufúgbádá ẹ gbé yóò mọ̀ fún wa ní kí ni minus 3x plus 28 minus òfurufúgbádá òun náà jẹ́ kí ni plus 28 ọ̀yà ẹ bá ti á yanjú ẹ̀ tán báyẹn kí lẹ́ẹ̀ tó ṣe lẹ́yìn rẹ̀ ẹ tún wá ní kí ni ẹ tún ní 3s mi ò lẹ́rìí inú ilé mo dẹ̀ ń tẹ̀ bá fẹ́ da ẹ̀ náà ẹ máa wọ pé kí ni máa multiply pẹ̀lú 3s tí ó mọ̀ fún mi ní minus 18s square yìí àwọn kan náà coefficient tó lè produce tó lè mú 18 wá òun ní kí ni minus 6 ẹgbẹ́ tá a bá ní minus 6 times 3 màá ní minus 18 ẹ̀bẹ̀t s lọ́wọ́ mi báyìí bó ni tí bá fẹ́ ní s square nǹkan ajá sí pé mo gbọ́dọ̀ ní s mi báyìí náà ó máa jẹ́ kí ni x times x òun náà jẹ́ kí ni s squared bó ti wá báyìí so yóò máa jẹ́ kí ni minus 6s times 3x yóò máa jẹ́ minus 18x squared yeah. Minus 6s times 4 yóò máa jẹ́ kí ni minus 24x bó ti wá báyìí lẹ́yìn rẹ̀ kí ni mo lẹ́ṣẹ̀ mo lẹ́wà yọ wọn kó nu ara wọn kí ni wọ́n máa jẹ́ o eléyìí minus eléyìí yóò máa fún wa ní 0 àbí minus 3 ẹ bọ́ wà gbé òfin pé tó wáyé pé minus ló wà ta ajá sí pé yóò mọ pàwọ́ àwọn tí ń bẹnu lédà so yóò máa jẹ minus 3s plus 24x yóò mọ jẹ́ kí ni o mo jẹ gbèsè mẹ́ta mo ní 24 lọ ẹ̀ pé ń san yóò jẹ 21 yóò jẹ plus 21x plus 28 minus 0 yóò tún fún mi ní kí ni o yóò fún mi ní plus 28 ẹ̀ tún wá tẹ̀síwájú lórí rẹ̀ ẹ̀rí pé tá a bá fẹ́ tẹ̀síwájú lórí olé yìí so ajá sí pé máa tún ṣe kí ni o máa tún ní 3x mi ò ní mọ orí inú 21s báyà ká pa ìwélé rẹ kọ́ mọ́ dàrú mọ́ a lójú so pé 3x mi ò láàmọ́ orí inú kí ni o nínú 21x mo dẹ̀ ní tẹ̀ bá fẹ́ ṣe kí ni tẹ̀ bá fẹ́ kó dàrú òun náà ní pé kí ni o ẹ wá ṣèrò rí pé kí ni máa multiply pẹ̀lú 3s tí ó mọ fún mi ní 21s ẹ rí pé 7 àbí ẹ̀pẹ́ tí bá ní 7 times 3s kí ni mọ̀ ní àmà ní 21s ajá sí pé 7 times 3s yóò jẹ́ 21x 7 times 4 yóò mọ̀ jẹ́ kí ni plus 28 ọ̀bọ̀ tí ẹ bá mọ̀ látúnṣe kí ni á tún yọ ohun kó nu ara wọn ajá sí pé ilé ọmọ jẹ́ 0 8 minus 28 yóò mọ̀ fún wa ní kí ni bí ó ti yé wa bí ìgbésẹ̀ yẹn ti yé wa tí a bá ṣe àṣìṣe náà 28 wọ́n wo ó dàbí a ti ṣe àṣìṣe pẹ̀lú nta kọ àṣìṣe o ọ̀yà ẹgbẹ́ tẹ́ bá wọlé dáadáa kí leléyìí ajá sí pé mo lè kọ́ gẹ́gẹ́ bí kí ni 4x square minus 6x plus 7 divided by 3x plus 4 now dividends wà àwọn pé dividends wà ní gbogbo eléyìí tí ń ṣe 12s raised by 3 minus 2s square minus 3s plus 28 equals to what 3x plus 4 times what gbogbo eléyìí 4s square minus 6s plus 7 then plus what minus 20 ó rí pé tá a bá multiply ó lè já ṣe ó pé tá a bá multiply méjèèjì papọ̀ mọ́ra wọn tí mo bá yọ minus 20 kó bẹ̀ ó rí pé yọmọ fún mi délé olóbi ọ̀kẹ́rẹ́ ajá sí pé lé ọmọ jẹ́ kí ni 3s times 4s square yóò jẹ́ 12s squared 12s cube minus 18x squared 3x times 7 yóò mọ jẹ́ kí ni o plus 21x eléyìí mọ jẹ́ kí ni plus 8x squared minus 24x plus 28 minus 20 plus 28 minus 20 ó pẹ́ tó bá wọlé ìdára yóò fún wa ní 12x raised by 3 so eléyìí ó jẹ́ kí ni minus 18x square plus 8s square yóò mọ̀ fún wa ní kíni minus 10s square ajá sí pàṣẹ ṣe kan ti wà níwọ̀n gbà tí ó fún wa ní nǹkan kan náà já tún ẹlẹ́ẹ̀kejì tó ṣe wà àìpà ṣe débí báyìí àbí minus 3x
plus 28 náà. So ẹ̀yà kí leléyìí fún wa minus 24so ibi táyì ṣe ti wá léyìí rántí kọ arákùnrin yìí mọ́mọ́ plus 28 kìí ṣe 8 plus 28 lọ ẹ̀kọ́ jẹ́ tó ti ajá sí pé tó bá ní eléyìí 3s mi ò lórí inú yóò mọ̀ fún ẹ ní 7 so 7 ajá sí pé gbogbo ẹ̀ yóò jẹ́ 0 ń bí báyìí tó ti oníṣẹ́kùn kankan lẹ̀ mọ́ bínú oníṣẹ́kùn kankan lẹ̀ ó gbé tó bá multiply gbogbo àwọn èèyàn yóò fún wa ní 28 tó ẹ̀kọ́ jẹ́ bó ti yọ bá òní bùkátà láti yọ nǹkan kan kó nu ara rẹ̀ mọ́. ẹja tún mú àpẹẹrẹ mìíràn wá eléyìí tí ọ̀jọ̀gbọ́n mú wá nínú ìwé wọn determine wọn ní kó wá òbí àǹbá mi ká lọ 6x raised power 3 minus 7x squared plus 1 divided by 3x plus 1. Káti ẹ̀ tó tẹ̀síwájú, kí ni dividends mi? Ẹgbẹ́ dividends mi báyìí òun ní kí ni o? Òun ní 6x cube minus 7x squared plus 1. So tí bí fàísọ̀ yín tí mo fẹ́ fi gé tóun ṣe kí ni o? Tóun jẹ́ kí ni o 3x plus 1. Ajá sí pé máa tún kọ sínú long division method mi. Tí bá kọ sínú long division method ń kọ́ mọ́ gbàgbé ajá sí pé lé ọmọ jẹ́ kí ni o? Gé mi ń ṣàṣìṣe ìbínú. Óyá ilé ò fún wa ní kí ni 6x cube minus 7x squared plus 1. Àbí ilé ò jẹ́ kí ni o 3x plus 1. Wọ́n gbàgbé olónìí kí ló máa multiply pẹ̀lú 3s tí ó mọ̀ fún ẹ ní 6s cube ó di pé kọ́kọ́ ṣe tàwọn coefficient náà sọ pé 2 times 3 òun yóò kọ́kọ́ fún 1 6 kọ́kọ́ kọ́ yẹn s nílé náà bó mo ṣe lè sọ di s cube ó di pé s square ajá sí pé tí bá multiply àwọn dàdàngọ́ méjèèjì pẹ̀lú ara wọn yóò mọ̀ fún mi ní kíni 6s cube ajá sí pé lè ọjà àbá multiply àwọn yóò jẹ́ 6s cube ẹ̀tọ́ ó fi multiply arákùnrin kan tó kú yìí náà times 1 yóò mọ̀ jẹ́ plus 2x square ó wá yọ wọn kó nu ara wọn àbí wọ́n gbàgbé báyìí ṣe tálá ọkọ yóò jẹ́ 6s cube minus 6s cube eléyìí yóò mọ̀ fún mi ní kíni yóò mọ̀ fún mi ní 0 minus 7s squared minus 2s squared eléyìí yóò mọ̀ jẹ́ kíni minus 9s squared mo bó ti yá bá so ó wá kọ ẹgbẹ́ pé 1 minus 0 eléyìí yóò jẹ́ kíni plus 1 yóò jẹ́ plus 1 wàá tún wá tẹ̀síwájú lórí rẹ̀ tó bá ṣe mi ni wọ́n lè pa òdo eléyìí rẹ̀ gbọ́dọ̀ pé òfurufú báláwo náà wàá tún ní kí ló máa multiply pẹ̀lú 3s tí ó mọ̀ fún ẹ ní minus 9s square mo lọ́wọ́ kọ́ ṣe ti coefficient kí ni máa multiply pẹ̀lú 3 tí ó mọ̀ fún mi ní minus 9 sọ pé minus 3 ni àbí ọ̀yà kí ni ó sọ s bí s square ó di px lòun náà so yóò máa jẹ minus 3s times minus 3s times 3s tí ó mọ̀ fún mi ní kí ni minus 9s squared minus 3s times 1 yóò mọ̀ jẹ́ kí ni minus 3s wàá tún yọ ọ́ kúrò ara wọn pé méjèèjì yóò ṣe kí ni yóò gera wọn àbí bet kò sí ó di pé x lélẹ́yìn kò dẹ̀ sí x ní òbí òkè mọ́ ajá sí pé 0 ni ó gbé wá pé 0 ló wà ń bẹ̀ 0 minus 3x minus wọn pé tí minus bá ti wà ń ta a ní yóò mọ pàwọ́ ní tí ń bẹnu lédà ajá sí pé lè ọmọ jẹ́ 3x plus 1 ọ̀pọ̀ tí a bá ti gẹ́tì 3x plus 1 báyẹn ọ̀yà wà tún wà ní 3x kí ló mọ multiply pẹ̀lú 3s tí ó mọ fún ní 3s hàn pé 1 ó jẹ́ plus 1 1 times 3s ilé ọmọ fún ní 3x ká fi méjèèjì gé àwọn tí ń ṣe 6s cube minus 7s square plus 1 divided by 3s plus 1 so yóò mọ fún mi ní kíni o yóò mọ fún mi ní náà yóò mọ fún mi ní kíni 2s squared minus 3s plus 1 ajá sí pé reminder wa ń bẹ̀ òun kí ni ọmọ jẹ́ reminder mi yóò mọ jẹ́ òdo
ọ̀gá sọ fún wa ìjẹ́ tí ilé bá yé wa ọ̀jọ̀gbọ́n ó fún wa ní àwọn ìdárawò ráńpẹ́ ọ̀rọ̀ náà kí wọ́n náà ṣe kí ni o kí wọ́n náà yẹ̀ wọ́n wò lẹ́yìn tá a bá ti parí ẹ̀kọ́ tán lẹ́yìn ìgbà tí a bá ti parí ẹ̀kọ́ tán so a máa bọ́ sí fírèmù mìíràn frame 52 báyìí algebraic fractions ẹnì kan ṣe kí ni algebraic expression bá ṣe lè mọ rò wọ́n papọ̀ bá ṣe lè mọ yọ wọ́n kó nu ara wọn bá ṣe lè mọ multiply wọn bá dẹ̀ ṣe lè ṣe kí ni o bá ṣe lè mọ divide wọn ọ̀jọ̀gbọ́n fẹ́ bọ́ sí ẹ̀kọ́ mìíràn àgbà ní algebraic fractions so wọ́n ní tá a bá ní numerical fraction a máa pè nǹkan ní numerical fraction tó bá jẹ́ pé kí ni o kíkọ rẹ̀ òun náà ní pé kí ni o integer kan divided by integer mìíràn mo bó ti wá máa so integer kan divided by integer mìíràn so ajá sí pé tí bá ní irú nǹkan báyìí bá 5 divided by 3 so pé fraction ló fún wa tó jẹ́ pé tó kí ọmọ jẹ́ kí ni ọmọ jẹ́ numerator títí sàlẹ̀ ọmọ jẹ́ kí ni denominator eléyìí là ń pè ní kí ni improper fraction so ó ní tá a bá fẹ́ mọ lo àwọn alphabet yẹn mọ́ gbàgbé pé mọ̀ kan algebra náà ní kí a mọ̀ lo kí ni kéèké nọ́mbà nìkan láàmọ̀ lò a mọ̀ lo àwọn alphabet náà a máa fi wọn ṣiṣẹ́ ọ̀jọ̀gbọ́n á ní kí ni ajá sí pé a lè lo bá a ṣe ń lò fáwọn òǹkà yìí náà a tún lè lò fún àwọn alphabet bákan náà a tún lè lò fún àwọn alphabet bákan náà bí a ti bá ní 5 divided by 3 ó gba alùmọ̀kọ́ bí kí ni 5 over 3 so tí yé máa ajá sí pé a divided by b náà mọ̀ fún mi ní kí ni o so a divided by b so ìjẹ́ tí eléyìí bá yé wa abẹ tí mọ intí fraction jẹ́ bó la ṣe á lè ṣe kí ni bó la ṣe lè mọ orò wọn papọ̀ bó la ṣe lè ṣe mọ ṣe kí ni bó la ṣe lè mọ yọ fraction méjì kó nu ara wọn so wáyé pé tẹ́ bá wú bẹ́ẹ̀ ọ̀jọ̀gbọ́n ní ìròpọ̀ fraction méjì tí a mọ̀ sí kí ni algebraic fraction tàbí yọ kúrò nínú wọn ló tẹ̀lé òfin eléyìí tó yẹ pé àmọ́ ń lò fún kí ni o eléyìí tó jẹ́ òǹkà lásán ẹgbẹ́ nínú òfin àti ṣètò olóǹkà lásán a sọ fún wa pé nígbà tó mọ̀ ọ́rọ̀ nọ́mbà méjì papọ̀ náà ni pé tó wáyé pé wọ́n ní denominator kan náà bá a ti bá ní 1/2 plus 3/2 ó rí pé wọ́n ti ní denominator kan náà ajá sí pé àbùṣe ti bùṣe wàá mú kan nu denominator yìí ó máa ro àwọn nọ́mbà méjèèjì náà papọ̀ ó máa jẹ́ 1 plus 3 eléyìí ti ṣe kí ni 4/2 bó ṣe ń lò yìí ó rí pé ó lè ṣiṣẹ́ fún minus náà bákan náà ó lè ṣe fún minus náà bákan náà mo bó ti yọ abá ẹ̀ so ajá sí pé tí eléyìí bá yé wa bó ṣe lò ó fún àwọn òǹkà yìí náà o lè lò ó fún àwọn tó bá jẹ́ kíni tó bá jẹ́ àwọn alifábẹ́ẹ̀tì náà o lè lò ó fún àwọn tí ó bá jẹ́ alifábẹ́ẹ̀tì náà wọ́n ká tó tẹ̀síwájú lórí rẹ̀ mọ́ gbàgbé tó bá yẹ pé denominator wọn papọ̀ ńkọ́ sọ pé níta aláàmáṣe ni ká gbé mọ́ ní 3/5 plus 3 divided by 7 adẹ̀ ti sọ fún wa pé ká tó lè pa máa ro méjèèjì papọ̀ a gbọ́dọ̀ ní denominator ilé tó ṣe pínkínní ilé ìtọ́jọra wọn sọ pé denominator bíbá ìkọjọra wọn papọ̀ bó láti lè sọ gbé pé wọ́n papọ̀ èmi ní ráìsì wọ́n lẹ́wà adẹ̀ fẹ́ jọ jẹ́ kíni o àfẹ́jọ jẹ ráìsì àtẹwà ó rí pọ́ rọrùn púpọ̀ láti ṣe kí láti ṣe ó náà ni pé kíni mo mẹ́ ráìsì díẹ̀ jẹ mànà kémi náà ṣe kíni o kémi náà fún ọ ní ẹ̀wà díẹ̀ jẹ ajá sí pé tá a bá fẹ́ ṣe léyìí di fraction mo lè multiply léyìí pẹ̀lú 7 bẹ̀tọ̀ bá multiply pẹ̀lú 7 lásán o ti purọ́ kí ni rọ́tọ̀ pa torí wípé 7 yìí bo ló ti wá o ti ṣàbòsí fún denominator ajá sí pé máa ní divide by 7 mo ní fún ọkọ̀ tí wá bá wọn so ilé náà máa jẹ́ kí ni times 5 divide by times 5 ó rí pé a máa ní kí ni a máa ní denominator mi báyìí ilé ọmọ fún 21 divide by 35 5 times 7 35 plus 3 times 5 15 divided by 35 ó rí pé n tó fi mú wa ó fi jẹ́ pa ti ní denominator ìkànkan náà ajá sí pé àbùṣe ti bùṣe ò kí láwa ṣe lẹ́yìn rẹ̀ a máa ṣe kí ni o a kàn kọ denominator kan a wá rò táwọn tó kí pátá 21 plus 15 ọmọ fún wa ní kìí ọ̀yà ọ̀dọ̀gbọ́n wa fẹ́ pé wá ń jà pé kó wá ní tí bá ní a divided by b plus c divided by d kí mo lọ́wọ́ kọ́ mọ̀ wò pé ṣe denominator wọn papọ̀ fa ó rí pé denominator wọn papọ̀
ká gbé denominator wọn papọ̀ ní ká gbé bí lọ́wọ́ mi báyìí náà ò nídìí láti dára ẹ láàmú àbúṣe ti búṣe náà àkọ́ bí wọ́n á ṣe kí ni kó ro àwọn denominator rẹ̀ papọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti papọ̀ bó ló ṣe á jẹun papọ̀ eléyìí ní ráìsì eléyìí lẹ́wà wọ́n dẹ̀ sì fẹ́ jọ jẹ ráìsì àtẹ̀wà ajá sí pọ̀ mọ́ ṣe kí ni ó fi eléyìí ní ráìsì d ó fi eléyìí lẹ́wà bb yóò máa jẹ kí ni ad over bd plus cb over db so ti yàrá db kò lè kọ́ db náà ní bd wọ́n gbàgbé commutative ọ̀yà ó rí i pé wọ́n ti papọ̀ lọ́kọ̀ọ̀kan ní wọ́n máa jẹ ad plus c ó jẹ ad plus bd eléyìí tí ń ṣe acm wọn tó bá dẹ̀ sì fẹ́ dá ẹ láàmú so nínú àwọn tá a mọ̀ ṣe òun náà ní pé kí ni o lè wá LCM wọn sọ pé táwọn ṣe náà ní LCM so táwọn ṣàlàyé òun náà ní pé ká bóyá tó bá fẹ́ dá ẹ láàmú náà ní pé wàá kọ́ pé ṣé nọ́mbà àwọn méjèèjì papọ̀ òbú ti yá máa so tí nọ́mbà àwọn méjèèjì ò bá papọ̀ tí n tó bá wà ní denominator àwọn méjèèjì ò bá papọ̀ wàá wá wò pé ṣé nọ́mbà kan lè lọ́nù kejì tẹ́ bá gbàgbé òfin yẹn tó bá yẹ pé nọ́mbà kan ò lè lọ́nù kejì wàá wò pé so lè ṣe kí ni o so lè multiply àwọn méjèèjì papọ̀ mọ́ra wọn òbó ti yá máa so gẹ́gẹ́ bí àpèjúwe láti bá ní 1/4 plus 3 divided by 2 ọ̀yà àwọn kan náà kó tó lè kọ́ tẹ̀síwájú lórí iṣẹ́ rẹ̀ ṣé nọ́mbà tó wà ní denominator papọ̀ sọ pé wọ́n papọ̀ wàá wò pé ṣé kan tún lè lọ́nù kejì tó yẹ pé kan lè lọ́nù kejì wọn èyí tó tóbi wọn òun náà wá fi ṣe kíni òun ló kọ́ denominator rẹ̀ gbogbo tí tó bá fẹ́ find LCM so òun ló kọ́ denominator ayásígbélé ọmọ jẹ́ 4 wọ́n máa ní 4 mi ò lórí inú 4 1 times 1 èyí ò fẹ́ ní 1 àbí plus 2 mi lórí inú 4 by 2 times 3 yóò jẹ́ 6 bẹ̀tẹ̀ léyìí bí ká mọ̀ fàásìkò gẹ́gẹ́ bí mo ti sọ fún wọn dá ẹ láàmú ó rí pé n ta fẹ́ ṣe òun náà ni pé kọjá pé kí ni o kọjá pé denominator àwọn méjèèjì ṣe kí ni wọ́n papọ̀ sọ pé tí denominator wọn bá ti papọ̀ àbùṣe ti bùṣe náà so èmi ní ráìsì lọ́wọ́ ìwọ ní ẹ̀wà dẹ̀ fẹ́ jọ jẹ ráìsì àtẹ̀wà kò sí láburú náà ọ̀yà fẹ́mi ní ráìsì díẹ̀ yóò jẹ́ 2 times 2 tó ti o gbọ́dọ̀ fún numerator àti denominator ọkọ̀ má ṣe kí ni ọmọ bàá rí jáde ibi kéèyàn ra lọ ní fún táyé wọ́n á ra fún kàndé sọ pé ìjọ ṣẹlẹ̀ báwọn ọ̀yà 10 times o ti fẹ́lẹ̀ ilẹ̀ wa ọ̀yà fẹ́lẹ̀ náà ní ìrẹsì yóò jẹ́ 4 times ajá sí pé ilé ọmọ fún mi ní kíni ní tó tí ó jẹ́ pé denominator wọn papọ̀ so ilé ọmọ jẹ́ 2 divided by 8 plus 12 divided by 8 so ìgbà tó dẹ̀ ti mú ọ papọ̀ ajá sí pé ilé ọmọ jẹ́ kíni 14 divided by 8 ìgbà tó wọ́n fẹ́ fa ní irúfẹ́ eléyìí pé ká ṣe bóòní tí bá ní kí ni 2 divided by x plus 1 ọbìnú ègé mi ń fẹ̀sìn mi so 2 divided by x plus 1 plus 4 divided by x plus 2 ọ̀yà kí bọ́lá ọkọ̀ mọ̀ wò ṣé denominator wọn papọ̀ ṣé denominator eléyìí papọ̀ ó rí pé kan ó jẹ́ x plus 1 ìkejì jẹ́ x plus 2 wọn papọ̀ ọ̀nà wo ló lè gbà ṣe mo ní tí wọ́n bá ti papọ̀ wo pé ṣé ìkan lè lọ́nù kejì tí ò wá lè lọ ayásíkẹ́sì ẹ̀ wọ́n jẹ́ kí ni o ìlọ́po àwọn méjèèjì tó bá multiply àwọn papọ̀ ṣùgbọ́n mo ní tó bá fẹ́ dá alẹ́ láàmú òun náà ni pé kí ni eléyìí ní ráìsì tẹ́lẹ̀ eléyìí ní ẹ̀wà ẹ̀dẹ̀ fẹ́ jọ jẹ́ ráìsì àtẹ̀wà mọ́ dá alẹ́ láàmú mànà kí eléyìí ó jẹ́ kí ni x plus 2 tó bá dẹ̀ ṣe fún táyé òkúta ṣe fún pàdé x plus 2 eléyìí ó jẹ́ x plus 1 x plus 2 so tó bá ṣe ajásígbélé ọmọ fún mi ní kí ni 2 into x plus 2 divided by x plus 2 x plus 1 then plus 4 into what? X plus 1 divided by x plus 1 x plus 2 ó rí pé ṣùgbọ́n x plus 2 lọ síwájú bí báyìí mọ́ gbàgbé òfin commutative rẹ̀ so multiplication mọ́ gbàgbé kó wà commutative o lè ṣe kí ni o lè ṣàyípo ọ̀nà tó ń gbà kọ́ wọn tí ó sì ní sí láàsìgbò kankan ó rí pé tó wá wọlé yìí ẹ rí pé wọ́n ti papọ̀ àbí ṣé ẹ béèrè kan ní ọ̀jọ̀gbọ́n Sẹ́míọ̀ tọ̀ a lè mọ́ gbọ́ yín láti ìkànnì Facebook ṣùgbọ́n ẹ lè kọ àwọn béèrè yín ẹ kọ sínú àwọn kọ́mẹ́ǹtì níbẹ̀ ẹ ṣeun ọ̀yà ẹ gbé àwọn kí ni wọ́n ti ṣe kí ni wọ́n ti papọ̀ kí ni mo láṣẹ tó bá ti papọ̀ àbúṣe ti búṣe
ọkọ̀ wọn ajá sí pé òbùkátà láti dá rẹ láàmú mọ́ so ó kàn ṣe kí ni ó mọ̀ ro àwọn tó jẹ́ numerator papọ̀ ó máa jẹ́ 2 mo bínú gbègé mi plus 4s plus 2 4s plus 2 ilé wọn á fún mi ní kí ni 2s plus 4 plus 4s plus 1 s plus 2 s plus 1 àbí ọ̀yà mo gbàgbé a gbé kí ni a gbé àwọn táàmù tó jọra àwọn má gbàgbé táàmù yes ló wà táàmù yes náà ló wà tó bá fi àwọn méjèèjì fẹ́ra wọn kọ́ ajá sí ilé ọmọ jẹ́ 6x eléyìí tó jẹ́ táàmù constant náà tó bá fún àwọn méjèèjì náà fẹ́ra wọn eléyìí náà jẹ́ plus 5 s plus 2 s plus 1 ó ní pé tó bá wù tí ọ̀jọ̀gbọ́n tí wọ́n ṣe kí ni tí wọ́n tẹ́ ti bẹ̀ ó ní pé ọ̀pàpọ̀ mọ́ ohun tí àwa náà ṣe kí ni ọ̀pàpọ̀ mọ́ ohun tí a ṣe àbí ṣe pé a ti ṣe àṣìṣe wọ́n bí náà 4s plus 4 lọ́yẹ̀ kí lè jẹ́ 4s plus 4 so ajá sí pé ilé ọjẹ́ 8 ilé ọjẹ́ 8 tó bá wù wá lè tún ṣe kí ni a tún lè multiply àwọn eléyìí a lè multiply àwọn eléyìí papọ̀ mo ti yọ wá báwọn so ó di pé tó bá ṣe pẹ̀lú àpèjúwe eléyìí tá a ti ṣe síwájú eléyìí ọmọ fún mi ní kí ni s square plus 3s plus 2 bí ó ti yé wa eléyìí ni bá ṣe lè ṣe kí ni bá ṣe lè mọ ọ̀rọ̀ àwọn expression papọ̀ ẹ di pé kò le rárá so ajá sí pé tí pẹ̀lú eléyìí náà nísìn ẹ wá jẹ́ ń bẹ lọ wa ṣe ń pé eléyìí kí ni difference mímọ jẹ́ bí báyìí then irú fraction olélẹ́yìn ọmọ jẹ́ bá a ṣe mọ́ ń gbé pín fraction ní àwọn tó bá jẹ́ pé òǹkà lásán bá bí proper fraction improper fraction àti mixed number gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la ṣe ní nínú àwọn algebraic expression náà bó máa ṣe máa mọ proper fraction bó máa ṣe máa mọ improper bó máa dẹ̀ ṣe máa mọ mixed ní algebraic expression ta ni ó sọ fún wa máa bẹ́ẹ̀ nìkan ti darapọ̀ mọ́ wa ní ìbáyìí náà olóyè Safana Katsina ṣé ẹ ń gbọ́ wa. ṣé ẹ ń gbọ́ wa ọ̀dà ta ni ó sọ fún wa ní orí ìkànnì Facebook bó máa ṣe máa mọ proper fraction improper fraction àti mixed fraction àní ó ṣe gbìyànjú rẹ̀ ẹ má gbàgbé pé mo ti ṣe pípín wọn ní kí ni ò ní power mo sọ fún wa pé tó wáyé pé power tó tóbi jù so nínú àwọn tó kọ tó bá yẹ pé wọn à ní ajásùkọ àmà ní linear expression gbogbo tí yóò bá wọn linear expression tó yẹ pé power tó tóbi jù ń bẹ wọn à ní bó ni tó yẹ pé power tó tóbi jù ń bẹ tó bá jẹ́ 2 gẹ́gẹ́ bí àpèjúwe èyí tó wà nínú numerator yìí òun ní kí ni òun ni linear expression èyí tó wà ní denominator yìí ó rí pé power tó tóbi jù bẹ́ẹ̀ 2 òun la mọ̀ pé ní kí ni quadratic expression tó ti yà wá tó bá jẹ́ pé mẹ́ta ń kọ́ cubic expression. ó fẹ́ fàyè bíbá yìí ni pé bẹ́ẹ̀ bá fẹ́ mọ irúfẹ́ fraction tó jẹ́ bóyá proper ni àbí improper ajá sí pé n tẹ́ mọ̀ lò òun náà ni pé ẹ mọ̀ gbé wá ságbọ́nrin kí ni o agbọ́nrin iye irú expression wo ni ẹ máa fi kí ni o ẹ máa fojú sùnù kún power wò pé kì í ṣe linear expression àgbé linear expression ajá sí pé yóò mọ̀ jẹ́ 1 so ó di pé tó wà lókè ń sìn power tó wà lókè linear expression ló wà lókè degree in 1 quadratic expression ló wà ń ṣẹlẹ̀ degree yẹn 2 ni so tí bá ní 1 lókè tí mo dẹ̀ ní 2 sálẹ̀ ńkọ́ irú kí ni ọmọ jẹun ṣé proper ni àbí improper ajá sí pé proper fraction ní ọjọ́ owó tí wàá bá wọn. àyànkẹ́ tó pín nǹkan ní proper ẹgbẹ́ tá a bá débi partial fraction ní ìsìn tá a bá tẹ̀síwájú tá a bá débi partial fraction ọjọ́ kó sọ fún wa pé o tó lè ṣe kankan ní partial fraction o gbọ́dọ̀ ní kíni o gbọ́dọ̀ ní proper fraction ìyá ni ìtumọ̀ ẹni pé in tí ó wà ní òkè numerator o gbọ́dọ̀ kéré sí tí ó ṣe kíni o in tí ó wà ní denominator that is proper fraction. àkàlàṣe ò lè ṣe èyí tó ní proper fraction náà ṣùgbọ́n ṣe kíni ó ṣe yẹ wọn pẹ̀lú onímọ̀ lókínì long division method rẹ̀ ọ̀yà ta ni wọ́n á ṣàpèjúwe tí n bá ní improper fraction kọ́ gbóòní improper fraction kọ́ kí ló wọ́n mọ̀ dì kí ni improper fraction mọ̀ dì ọ̀yà ajá sí pé in tí ó jẹ́ kí ni o in tí ó mọ̀ jẹ́ in tí ó wà lókè power tí ó wà lókè
tó pọ̀ ju tí ó wà lókè ó gbọ́dọ̀ mọ ju tí ó wà nísàlẹ̀ lọ. So tí n bá tàkìtì àwọn arákùnrin yìí báyìí ajá sí pé lè ọmọ fún mi ní s square plus 3s plus 2 divided by 6s plus 8 ajá sí pé ilé yìí báyìí irúfẹ́ nọ́mbà tí wọ́n kọ báyìí a máa gbé ní kíni o a máa gbé ní proper fraction. Bó wá ní tá a bá fẹ́ gbé léyìí lọ sí mixed fraction báyìí nǹkan ajá sí pé a ṣe lò kíni o long division method wa. So tó bá ti á lo long division method rẹ̀ ó náà máa fún wa ní àwọn òfin eléyìí tá a kọ lẹ́ẹ̀kan pé tá a bá ní p mi a lè sọ pé òun ló jẹ́ qr plus s tí p mi jẹ́ dividend tí q mi jẹ́ kíni o divisor tí r mi jẹ́ quotient plus s tó jẹ́ remainder ajá sí pé pẹ̀lú eléyìí a lè mọ because tó bá ti gé tán bá ohun tó mọ níbí báyìí òun náà ni remainder rẹ̀ yóò dá dúró tí wọ́n ń ṣàlàyé lélẹ́yìí ẹ jẹ́ ká ṣe ká tó káàdì ètò ilẹ̀ wọn wọlé ó rí pé kápá fẹ́ ṣe pẹ̀lú bá ṣe gé wọn tẹ́lẹ̀ s square plus 3s plus 2 ọ̀yà 6s plus 8 ọ̀yà a ní 6s ìtumọ̀ ní pé kí ló mọ multiply pẹ̀lú 6s sàn pé 6s ló wà mí báyìí tẹ́lẹ̀ kí láà máa multiply pẹ̀lú rẹ̀ tí ó fún wa ní s wà mí báyìí yà mọ́ bínú irú àpẹẹrẹ tí mo mú wá yìí kò pórí mo ti mú ìfẹ́ kádà mọ́ kódà ó lè ṣe ó tó ra lè gbélé sí fraction bẹ̀ ká pé ká já sọpa ní x bí báyìí já sọpa ní x ó túmọ̀ sí pé ó lè ṣe o a lè ṣe o so division yóò kàn mọ̀ jẹ́ ó lè yóò mọ̀ jẹ́ bí s square times 6 pé tó bá ní s square àmì yà ó rí pé ká pé 6s ló wà mí báyìí náà tó sì fẹ́ ṣe mọ̀ bó ti wá wà so ní 6s bí báyìí ó sì fẹ́ jẹ́ ó fẹ́ ní s square àwọn kan náà tí 6 bá wà mí báyìí in tó gbọ́dọ̀ ní ajá sí pé òun yóò mọ̀ fún ẹ ní kíni x over 36 òun ni ó jẹ́ pé tó wáyé pé tí n bá multiply àwọn arákùnrin méjèèjì papọ̀ sọ pé wọ́n jẹ́ náà kò ní jẹ́ bá wọn gbọ́ ẹ pé s square la fẹ́ wá over 6 ní ọ̀jẹ̀ over 6 so ti ajá sí pé s over 6 times 6x so 6 yóò gé 6 kí ni ó mọ̀ kúnlẹ̀ yóò mọ̀ kú s ẹ̀bí ìfẹ́ ká dára láàmú torí òfin tí wọ́n fẹ́ káyé tèmi wá lórí rẹ̀ ní àkókò tó ti lọ ọ̀yà a ní ẹ̀sìn bí báyìí kápá ní ẹ̀sìn bí báyìí obìnrin gègé mi ń ṣàṣìṣe kápá ní ẹ̀sìn bí báyìí ọ̀yà kí ni mo multiply pẹ̀lú s yóò fún mi ní s square sọ pé s náà x times s kí ni mo fún mi eléyìí ó jẹ́ x square plus x times 8 nǹkan 8x mo ní lẹ́yìn rẹ̀ wá yọ ọ́n kó nu ara wọn ọ̀yà eléyìí tó bá yọ ọ́n kó nu ara yóò jẹ́ 0 3x ọ̀n pé minus lélẹ́yìí ní wọ́n gbà tó yẹ pé minus bá ti wà ń ta yóò mọ pàwọ́ ìtọ́ wà nù lédà ajásígbé wọn jẹ́ 3x minus 8x lọ́wọ́ jẹ́ minus 5x 2 minus 0 sọ pé 0 kò sí constant kankan bí báyìí wọ́n jẹ́ 0 kátà láti kọ́ yóò jẹ́ 2 ó tún wà ní kí ló mọ̀ multiply pẹ̀lú eléyìí tí ó fi fún ẹ eléyìí padà ajásígbé minus 5 ní máa multiply pẹ̀lú s tí ó fi fún mi ní minus 5x wọ́n tún wà ní minus 5 times x yóò jẹ́ minus 5x minus 5 times 8 minus 40 pé tó bá yọ wọ́n kó nu ara wọn bákan náà eléyìí ó jẹ́ òdo àbí 2 minus 40 ní wọ́n gbà tó bá ti gbé negative jáde yóò mọ pàwọ́ tí ń bẹnu lédà ajá sí pé yóò mọ jẹ́ positive yóò mọ jẹ́ plus ìtàwíládé yìí ó rí pé mo lè kó léyìí dividend wà ní s square plus 3s plus 2 is equal to mo bó ti yá wà so is equal to what ọ̀yà sọ pé kápá tí ẹ fẹ́ kọ́ tẹ́lẹ̀ aláwọ̀ yóò mọ jẹ́ quotient wa àbí divisor s plus 8 s minus 5 plus 42 bó ti yá máa s plus 8 s minus 5 plus 42 ẹ̀ tó bá wo ibi ìbàyìí ṣe s plus 8 ló wà ń bíbà yìí tẹ́lẹ̀ kápẹ́ mo fẹ́ ní kélé yìí ó nírú tó wà ń bíbà yìí nígbà yìí pé fraction bó ni mo fẹ́ ṣe náà so ajásípélé yìí mo lè divide by s plus 8 ajásípélé mo jẹ́ s square plus 3s plus 2 divided by s plus 8 kí lélẹ́ ọmọ kù s minus 5 then plus what 42 divided by s plus 8 ẹ̀ pa ti eléyìí di kíni eléyìí ti wà ní proper fraction báyìí ajásípélé ní ọmọ ṣẹ́kù mo bó ti yá báwọn so a mọ̀ lo àwọn eléyìí ẹ̀ mọ̀ àǹfààní rẹ̀ dáadáa nígbà tá a débi partial fraction eléyìí tó jẹ́ pé kí ni tó jẹ́ pé numerator
power tó wà lókè ó tó ju power tó wà nísàlẹ̀. Torí àkókò ti lọ púpọ̀ pẹ̀lú ògo Ọlọ́run a mọ̀ dúró ní ibi báyìí a mọ̀ fi tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Tá bá rẹ́ni tó ní ìbéèrè kan àbí mìíràn bóyá lórí ìkànnì yìí ni àbí àwa táwọn pẹ̀lú wa ní Facebook. Olóyè Safana Katsina ṣé ẹ ní ìbéèrè àbí ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ sọ ká tó parí ètò? Àgbọn yín ẹ ti ti ẹ̀rọ tó mú yín wá. Ọ̀dà ẹ̀bọ̀ sóyé wa ọ̀dà tá a wá lè sọ̀rọ̀ ẹ jẹ́ ká tẹ̀ kan síbi chaati ká fi lè mọ̀ pé àgbọ̀yé. Nígbà tí ó sì ìgbà tí ó sí ìbéèrè mọ́ a mọ̀ dúró níbí báyìí a fi mọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀. A dúpẹ́ pọ̀ ní gbogbo ọwọ́ tí ẹ darapọ̀ mọ́ wa títí tí a fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ó dàbọ̀.